ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mèrè adúpẹ́ àyìn agbé ọ̀gá bàbá kó gbọ́ ọpẹ́ wa ọba àwọn ọba olúwa àwọn olúwa akọ̀mọ́tìkálẹ̀ ó yá kó gbọ́ ọpẹ́ wa alágbàwí ẹ̀dọ́ba tó pọ̀ ní ipá àti agbára adúpẹ́ láti ìdẹ́rẹ́dẹ́ wákàtí ó yá kó gbọ́ ọpẹ́ wa jésù olúwa wa ohùn olúwa agbára àdúrà ó lẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò èyí tó wà ní UK tó ń ti ẹnu ẹ̀rí abániṣẹ́ JP wá láti ilé ìjọsìn wa Kérúbù Sẹ́ráfù Church ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ẹ̀rí abániṣẹ́ lórúkọ Jésù a ò ní gbẹ èrè ìtìjú ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù agbára gíga Jésù ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjúbà ìbùdó ọlọ́run èrè ọba tó bá yẹn mọ̀jáyà lólo adúpẹ́ àyàn àgbẹ̀ ọ̀gá láti ṣe dédé wákàtí ọ̀wọ̀ yìí ọba tí ò já yọ kú ọba tí ò já yọ sọnù ọba tí ò já gbèrè ìtìjú ọba tí ò jẹ́ kílẹ̀ kó ti ga jù wá lọ àyìn agbéga Olúwa gbọ́ ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa ìwọ láàmú àyìn títí láé títí dòpin ayé wa àwọn àfògo fún ọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah ògo wa tóbi jù ohùn Olúwa èyí tó wá láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run ẹ̀rí abániṣẹ́ JP ó wá láti Kérúbù Sẹ́ráfù Church ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú èyí tó ń jáde láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní UK ṣùgbọ́n òun ń jáde láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà níbí lórúkọ Jésù a ò ní gba èrè tìjú a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ẹ̀yọ́ di wákàtí ọ̀wọ̀ yìí
a sì dúpẹ́ pé lẹ́ǹtì yẹn ń ṣe kí ni ó lọ díẹ̀díẹ̀ lórúkọ Jésù gbogbo aládé ilé ológo omi ò mọ̀ rí ní orúkọ Jésù mo ní kò ní fọ̀ sí wa àti àwa àti ẹbí àti ará wa a ò ní jìyà a ò ní gbèrè ìtìjú bẹ́ẹ̀ ni yóò rí Jésù agbára wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti jẹ́ ọdún wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ojú àti ọkàn tó ń wò wá káàkiri àgbáláyé láti ìletò dé ìletò láti ìlú dé ìlú láti orílẹ̀-èdè dé orílẹ̀-èdè lórúkọ Jésù gbogbo wa a ó délẹ̀ lógo a sì délẹ̀ lérí wa a ò ní yọ sọnù ohun Olúwa tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí bẹ́ẹ̀ ni a sì tún dúpẹ́ lọ́wọ́ gbọ́ ọkàn tọ́lọ́run lò fún wa títí tí ohun yóò fi ti ṣe pé kéni kò ní ṣe é ṣe mọ́ gbogbo ọkàn tọ́lọ́run lò láti jẹ́ pé kí ètò ẹ̀kọ́ mọ́ dúró lórúkọ Jésù ògo yín kò ní ṣe dá dúró iṣẹ́ àánú lórí ayé yín mo ní kò ní ṣe dá dúró gbogbo ohun tó sì yẹ ayé yín pẹ̀lú ìṣẹ̀dá ayé yín ní orúkọ Jésù Ọlọ́run yóò fi síbẹ̀ torí wọn ò kì í dúró gbogbo ọkàn tó ràn wá lọ́wọ́ ẹ ó máa rí ọwọ́ Ọlọ́run lórí iṣẹ́ yín lórí ọ̀nà yín lórí ọ̀nà tí wọ́n mọ̀mọ́ yín yẹn gangan lórúkọ Jésù ẹ ó máa rí ọwọ́ Ọlọ́run ní orúkọ Jésù mo ní kò ní pa lórí ayé yín ohun Olúwa tí mo mú wá ní ọ̀sán yìí ó ṣe iyebíye púpọ̀ jù àgàgà fún ìránṣẹ́ Ọlọ́run ó ṣe iyebíye gan-an tí a bá gbọ́ ọ̀rọ̀ yìí kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run nìkan ló bá wí ó bẹ̀rẹ̀ tí ìṣe ìránṣẹ́ Ọlọ́run náà wí nítorí pé kí ni tí èèyàn bá mọ Ọlọ́run tó sì súnmọ́ ní òtítọ́ àti òdodo ẹ jẹ́ mọ̀ pé kò ní gbèrè ìtìjú kò ní gbèrè ìtìjú láíláí ìtàn tí mo fẹ́ mú wá lénìí àti ọ̀rọ̀ tí mo fẹ́ ká fi kọ́ ara wa bó ní ọ̀rọ̀ Jóòbù a rí pé Jóòbù náà jẹ́ ìránṣẹ́ kan fún Ọlọ́run ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó jẹ́ ẹni tí Ọlọ́run fẹ́ràn gan ó jẹ́ ẹni tí inú Ọlọ́run dùn sí ó jẹ́ ẹni tó rí ìyọ́nú Ọlọ́run ó rí ẹni tó rí ojú rere Ọlọ́run ẹ rí ó dára kéèyàn mọ Ọlọ́run kọ́lọ́run dẹ̀ mọ ènìyàn ó dára kí ènìyàn mọ Ọlọ́run kọ́lọ́run mọ ènìyàn pé àìmọ̀ mọ tí lágbájá lè ṣe àtọ̀ sí inú ayé tàbí àsìkò tá a wà yìí ó yẹ kí wọ́n lè jẹ́rìí wa níbì kan kí àwọn èèyàn lè sọ pé mo mọ tí lágbájá lè ṣe ẹ rí báyẹn débi pé Ọlọ́run lè jẹ́rìí ènìyàn pé àní mo mọ ẹni tí ṣe torí pé kí ni ẹni tó pé níwájú mi ni ẹni tí ò sì lè dà mí ni Jóòbù pé níwájú Ọlọ́run sì fẹ́ràn rẹ̀ púpọ̀ jù ó ń rí ojú rere ó sì ń rí ọwọ́ Ọlọ́run ó jẹ́ ẹni tó ní ọlá gan ó jẹ́ ẹni tó ní ọ̀rọ̀ púpọ̀ àwọn àbákasí ẹṣin rẹ̀ pọ̀ àwọn màálù rẹ̀ pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ ó bí ọmọ 10 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ọkùnrin jẹ́ 7 èyí tí obìnrin sì jẹ́ 3 gbogbo nǹkan rẹ̀ dára gbogbo ẹ̀ lọ ní ìrọwọ́ ìrẹsẹ̀ tí gbogbo àwọn ọmọ rẹ̀ máa gbáyùn débi pé nípasẹ̀ pípé àti ọ̀pọ̀ ọrọ̀ àti dúkìá tọ́lọ́run ṣe fún wọ́n sọ pé ó tó pọ̀ ju ọrọ̀ ẹni hóró kan wọ́n sọ pé ó tó pọ̀ ju ọrọ̀ ìlú mìíràn lọ. Jóòbù ó jẹ́ ẹni tí Ọlọ́run fẹ́ràn dáadáa ó fẹ́ràn rẹ̀ gbogbo nǹkan rẹ̀ pọ̀ ìbákasí ẹṣin àgùntàn gbogbo ẹ̀ pọ̀ ní àìmọye igba ará Úsì ni Jóòbù jẹ́ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn rẹ̀ ǹjẹ́ èmi àti ẹ̀yin bí a ṣe wà yìí ǹjẹ́ ẹnìkan lè jẹ́rìí èmi àti ẹ̀yin pé mo mọ tí lágbájá lè ṣe bí ó dẹ̀ yẹ kí wọ́n lè sọ pé mo mọ tí lágbájá lè ṣe kódà mo mọ tí ò lè ṣe nígbà tí Ọlọ́run fi ń jẹ́rìí ẹni tó dá sínú ayé Ọlọ́run ń jẹ́rìí ẹni tó dá sínú ayé pé mo mọ tó lè ṣe débi pé nígbà tí gbogbo nǹkan rẹ̀ dára àwọn ọmọ rẹ̀ máa ń pe àpèjẹ oúnjẹ ni a ó lọ jẹ nílé bọ̀dá lágbájá lónìí gbogbo wọn ò kóra wọn lọ àti gbogbo àwọn yòókù wọn ò kóra lọ wọn ò lọ jẹ wọn ò mu níbẹ̀ nípa ìfẹ́ àti ìṣọ̀kan èyí tí òbí wọn fi so wọn pọ̀ wọn ò máa gbéra ní ìdílé ara wọn èmi náà oúnjẹ ilé lágbájá ló yẹ ká tún ti jẹ lẹ́nu wọn á tún lọ
bó ṣe lé obìnrin ni wọ́n á lọ jẹun, wọ́n á péjọ, wọ́n á gbàdúrà, wọ́n máa ń súnmọ́ Ọlọ́run, wọ́n máa ń gbàdúrà gidi lórúkọ Jésù. Ẹ ní gbàgbà tí àdúrà, ọmọ lọ́lá ní orúkọ Ọlọ́run alààyè múlẹ̀ ní gbàgbà tí àdúrà. Ó yẹ ká ní àsìkò tá a máa fi fún Ọlọ́run. Àwọn ènìyàn ní àsìkò tó máa fi fún Ọlọ́run nínú ìdílé wọn, wọ́n ní àkókò tó máa fi fún Ọlọ́run. Tó bá ti gbàdúrà papọ̀ ní ìpéjọpọ̀ wọn, gbogbo wọn gbàdúrà papọ̀. Lẹ́yìn rẹ̀ wọ́n wá sọ pé ilé tán ló kù lónìí tá ó ti lọ jẹun lọ́sẹ̀ yìí, wọ́n ó kóra wọn pọ̀ nípa ìfẹ́ ìṣọ̀kan. Mò ń bèèrè lọ́wọ́ èmi àti ẹ̀yin, ìjẹ́rùfẹ́ bẹ́ẹ̀ sì wà nínú ayé yìí mọ́? Kódà ìjẹ́rùfẹ́ bẹ́ẹ̀ ṣáàṣì lè rí mọ́ nínú ayé yìí? Irú ìfẹ́ àti ọwọ́ tí Jóòbù fi mú àwọn èso rẹ̀ bí wọ́n ṣe jẹ́ 10 yẹn, kò sí ẹni tí tó lè rí àárín wọn. Àní níbi tí wọ́n pọ̀ dé, Olúwa sọ pé wọ́n tún pọ̀ ju odidi ìlú mìíràn lọ, torí pé ó jẹ́ ẹni tó ní ọrọ̀ rẹ̀ pọ̀, gbogbo èso rẹ̀, gbogbo nǹkan rẹ̀ dára. Agbo màálù lọ rẹ́rẹ́rẹ́, agbo àgùntàn lọ, ìbákasí ẹṣin, gbogbo ẹ lọ, torí Ọlọ́run dá ọlọ́lá ni. Ṣùgbọ́n ó jẹ́ ẹni tí Ọlọ́run tó fẹ́ràn, ó jẹ́ ẹni tí Ọlọ́run mọ̀. Ẹ̀rí, ẹ jẹ́ ká mọ Ọlọ́run, ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Àkókò tá a lè súnmọ́ rẹ̀, ìgbẹ́ kẹ́yìn ewu láwà yìí. Kí Ọlọ́run tó lè fẹ́ràn ẹnìkan kó sì lè sọ pé òun mọ tó lè ṣe. Ẹ̀rí pé ó pé jù níwájú Ọlọ́run. Ọlọ́run ti mọ ìbú àti òró rẹ̀. Lórúkọ Jésù mo lọ́lọ́run yóò mọ̀ yín. Ọlọ́run alààyè mo ní yóò mọ̀ yín. Gbogbo ojú ọkàn tó wò mí lórúkọ Jésù, Ọlọ́run alààyè yóò mọ̀ yín, yóò mọ̀ iṣẹ́ yín. Ọlọ́run mọ Jóòbù, ó gbọ́n pẹ̀lú àwọn èso rẹ̀. Gbogbo ojú ọkàn tó ń wò mí, lórúkọ Ọlọ́run alààyè, èyí tọ́lọ́run ó fi mọ̀ yín, Olúwa yóò fi sínú ayé yín. Ẹ̀rí, gbogbo nǹkan rẹ̀ ń dá, gbogbo nǹkan ọ̀sìn rẹ̀ dá, gbogbo nǹkan tó ní dúkìá gbogbo ẹ̀ ń dá. Ẹ̀rí ẹ̀mí alùfisùn níjọ́ tí wọ́n ṣe àpéjọpọ̀, tí wọ́n ṣe àpéjọpọ̀ pé tó ẹ jẹ́ ká ṣe àpéjọpọ̀, ẹ jẹ́ ká dáná oúnjẹ kí gbogbo wa ṣe kíni, kí gbogbo wa máa jẹ ká máa mu. Ẹ̀rí, níjọ́ náà lèṣù lọ fẹjọ́ rẹ̀ sùn Ọlọ́run pé Ọlọ́run o, mo rí pé o fẹ́ràn Jóòbù tòótọ́, mo rí pé o fẹ́ràn rẹ̀ gidigidi, fún mi ní àyè láti lọ bẹ̀ wò. Ẹ̀rí, Ọlọ́run kú tún gbà bẹ́ẹ̀. Gbogbo ẹ̀mí tó lóun ó fẹjọ́ yín sun ẹni tó lè ba ayé yín jẹ́ ní orúkọ Jésù, Ọlọ́run ò ní gbà fún un. Ẹ̀rí, Ọlọ́run gbà fún, ó ní ó yá lọ bẹ̀ wò, ó rí pé kò ní ṣẹ́ mi, nítorí pé kí ni, mo fẹ́ràn rẹ̀ púpọ̀, mo dẹ̀ mọ̀ tó lè ṣe. Èṣù ní ó gbà ń láàyè. Ọlọ́run ní kìkìdá ẹ̀mí rẹ̀ nìkan ni kò má fọwọ́ kàn, ṣùgbọ́n ìwà lọ́dọ̀ wọ́n rí pé kò ní torí ẹ̀ ṣẹ́ mi. Ṣé ọ̀pọ̀ èèyàn kò ti ń ṣe Ọlọ́run nípasẹ̀ pé wọn ò rí tí wọ́n jà bí wọn ò rí tí wọ́n mu, wọ́n ń ṣe Ọlọ́run. Olójú ẹni tó tiẹ̀ lè bóòsì pé Jésù ni mò ń sìn, olójú ẹni tó lè sọ pé Ọlọ́run tí mò ń sìn Ọlọ́run báyìí ni, nítorí ohun tí wọn ó jẹ, wọn ò lè sọ̀rọ̀ Ọlọ́run wọn ní gbangba. Olójú irú aṣọ tá à ń wọ̀ yìí, olójú ẹni tó lòun lè wọ̀ ọ́, ẹlòmíì mọ́ lòun ò lè wọ̀ ọ́ níbi tá a ti bí òun. Ẹ gbọ́, Jóòbù mọ̀ wípé èṣù ó dá òun wò nítòótọ́, ó rí pé ó rìn lọ ó rìn bọ̀ níbi táwọn ti ń ṣe ìpéjọpọ̀, táwọn ti ń ṣe ayẹyẹ, táwọn ti ń ṣe ìkójọpọ̀ oúnjẹ láàrin ara wọn. Ọlọ́run tún pè pé èṣù kí lòun wá káàkiri, ó lòun lọ sókè sódò ni, nítorí pé kí ni, òun wo ìránṣẹ́ rẹ tó olóò fẹ́ràn yìí, torí òun fẹ́ bẹ̀ wò. Olúwa ní lọ bẹ̀ wò, ṣùgbọ́n kìkìdá ẹ̀mí ẹnìkan ni kò má fọwọ́ kàn. Ẹ̀rí báyẹn, lórúkọ Jésù, gbogbo ẹni tó lọ lóun ọ̀bàjẹ́ láyé jẹ́, mo ní kò ní ráyè nínú ayé yín. Ó fẹ́ jọ́ sùn Ọlọ́run fún láyé. Òkè gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ayé yìí, bí a ṣe ń ké pe Ọlọ́run, ṣé kò máa rí ni? Bàbá ń rí. Ẹ̀gbọ́n tí wọ́n pè lálápàdúpẹ́, ó ń rí gbogbo tó ń ṣẹlẹ̀. Àgàgà Nàìjíríà yìí, ó rí gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó rí bí wọ́n ṣe ń wọlé pa ẹni tí ò ṣẹ̀ tí ò rò, tí àwọn tó ṣẹ̀ wọ́n gan wọn ò tó dé tàkání wọn, ṣùgbọ́n àwọn tí ò ṣẹ̀ ni wọ́n ń pa. Ṣọlọ́run ò rí ni? Ọlọ́run ń rí. Ó ní mò ń bọ̀ kẹ́kẹ́ èrè mi bẹ pẹ̀lú mi láti sá fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ẹ̀gbọ́n ṣe kọ́lọ́run tó dé, ṣé kò ní ti bàjẹ́? Àfi kéèyàn mọ Ọlọ́run, kó súnmọ́ Ọlọ́run, kó jẹ́wọ́ orúkọ rẹ̀, kó sì má ṣẹ̀. Torí téèyàn bá ti ṣẹ̀ Ọlọ́run, ó ti ṣẹ̀ ayé rẹ̀ nìyẹn. Ọlọ́run wá sọ fún Jóòbù pé bí òun ṣe ń wọ yìí, ṣùgbọ́n kìkìdá ẹ̀mí rẹ̀ yìí, ẹnìkan lòun ò ní fi lé lọ́wọ́. Ó ní kó bá rí bẹ́ẹ̀ gbà náà,
ó wá jẹ́ àsìkò tí gbogbo àwọn èso rẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá tí gbogbo wọn ti wà níbẹ̀. Ó wá jẹ́ àsìkò gbà yẹn gan ilé èṣù wá dé láti jẹ́ pé ìpéjọpọ̀ tẹ́ ẹ ti ń ṣayẹyẹ gangan nínú òun yóò ti bẹ̀yìn wò. Ìjọ kan ṣoṣo ni àwọn ọmọ gbogbo wọn òpó olè sì wó lù wọ́n, gbogbo wọn sì kú. Ẹ̀rí báyìí bí gbogbo wọn ṣe kú tó kò torí ẹ̀ fi wèrè pé Ọlọ́run. Ẹlòmíràn nígbà àti jẹ àti mọ́ máa gbá òun ò Ọlọ́run yìí nítorí pé ó ń gbọ́ tóun, ó ń gbọ́ tiẹ̀. Ó lè jẹ́ kó sún oúnjẹ yẹn sẹ́yìn kó má bàa tètè jẹ, kó má bàa tètè kú ni. Ṣé iṣẹ́ tó fẹ́ gbà bóyá kì í ṣe ibi tó ti lè ṣiṣẹ́ ni. Ọlọ́run ní ètò fún ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ tó bá súnmọ́ Ọlọ́run, mọ́mì dádì, Ọlọ́run ní ètò fún ayé yín yẹn. Ayé yín tẹ́ rò pé kò ní ètò fún yín, ó ní ètò fún un. Lórúkọ Jésù, ètò rere, ètò tí ó fògo wọnú ayé yín l'Ọlọ́run yóò ṣe fún ayé yín. Ẹ rí ìjọ kan ó sì ti òpó nígbà tó rí pé gbogbo àwọn ti sùn lójú kan, ó sì ti òpó sì wó, gbogbo àwọn sì kú sẹ́mú. Ọmọ mẹ́wàá ẹ̀rí pọ̀ gbẹnu tán nítorí pé kíni ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀, ó ti dàgbàlagbà. Ìdánwò tó lè pin ẹ̀mí yín, èyí tó lè mú yín sọ̀rọ̀ òdì sí Ọlọ́run, ní orúkọ Jésù mo láyè ò ní fi dán yín wò. Ìka ènìyàn burúkú ní orúkọ Jésù kò ní fi bẹ ayé yín wò. Ẹ̀rí pé ètè yẹn fi sísọ nìyẹn, ẹ̀rí pé ètè yẹn fi sọ̀rọ̀ òdì nìyẹn, ṣùgbọ́n kò torí ẹ̀ fi wèrè pé Ọlọ́run. Lórúkọ Jésù, ìdánwò ibi tó lè mú yín sọ̀rọ̀ òdì sí Ọlọ́run lórúkọ Jésù wọn ò ní fi bẹ ayé yín wò. Ẹ gbàgbọ́ mo ní ìdánwò ibi gbogbo ojú àtọkàn tó ń wò mí, èyí tí wọ́n lè fi bẹ ayé yín, fi bẹ iṣẹ́ yín, tẹ́ fi sọ pé mi ò ṣe yìí máa ń tún ṣe mí, ní orúkọ Jésù wọn ò ní fi bẹ ayé yín wò. Ìwọ ojú ọkàn tó ń wò mí lórúkọ Jésù mo ní wọn ò ní fi bẹ iṣẹ́ yín yẹn wò. Ẹ rí gbogbo wọn sì ṣe ṣẹ́mú níjọ́ kan, kò tó dé ẹ̀ tó fi wèrè pé Ọlọ́run ń bọ̀. Ọlọ́run ti mọ̀ kó fẹ́ràn òun, kò sì lè ṣe kíni, kò lè sọ pé òun ìṣọlọ́run rẹ̀ mọ́. Ẹ rí báyìí ó sùn débi wípé ó bẹ̀rẹ̀ sí ṣe àìsàn. Ẹ gbọ́, ó ṣe àìsàn ni ó fẹ́ di ojú ikú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń gbàdúrà náà ni a máa bi Ọlọ́run, ṣùgbọ́n ìwọ Ọlọ́run, ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n kó má jẹ́ ó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ṣàánú òun. Iná tẹnu rẹ̀ jáde. Tí a bá lọ wo ìwé Jóòbù 1-19 rẹ̀, a ó rí ọ̀rọ̀ yìí níbẹ̀. Níbi tó ti sáà ń bẹ Ọlọ́run pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àti gbogbo ọ̀rọ̀ tó ní, a ó rí kà níbẹ̀. Ẹ rí nígbà tó bẹ̀rẹ̀ sí ṣàìsàn yìí, ó ṣàìsàn, Ọlọ́run tó ó wò títí pé àìsàn rẹ̀ ò lè gbénú lé mọ́, gbogbo ilé gbogbo kákó ti wọ́. Ó wá di ẹni tó ń jẹ eérú inú ilẹ̀ ni ló ń jẹ, ó lọ jókòó sórí ojú eérú torí gbogbo ewo gbogbo nǹkan oríṣiríṣi ló wà ní àgọ́ ara rẹ̀ tó ń jẹrà. Síbẹ̀síbẹ̀ ìyàwó rẹ̀ sọ pé èèwà ṣe Ọlọ́run, ìkíní tí ẹni tí fìyà jẹ yìí ó ní ọ̀sọ́ Ọlọ́run. Ṣé bóyá ọwọ́ gbà Ọlọ́run ò ní fi wèrè pé Ọlọ́run òun. Tí a bá lọ wo 20-23 rẹ̀ ní Jóòbù 1-20-23, ó lóun ò nítorí ẹ̀ fi wèrè pé Ọlọ́run tòun. Kàrán bẹ́ẹ̀ gbogbo ogun àìsàn gbogbo àrùn tí kòkòrò bá àwọn kòkòrò tí ń gbénú àgọ́ ara rẹ̀, èyí tó bá tún ṣìnà tó yẹ pé ihò mú ní ń gbé, gbogbo wọn ló ti dámọ̀ kẹ́lẹ́ bá mọ̀. Ìyí tí ìṣòro ọdún kan, mọ́mì dáàdì, kì í ṣe ìmọ̀ràn ọdún kan, kì í ṣe ìmọ̀ràn ọdún méjì ni ló fi wà ní ipò àìsàn tí ò lè rìn, tí egbò gbẹ ní gbogbo àgọ́ ara rẹ̀, tó ti mọ gbogbo àwọn kòkòrò kálukú wọn á jẹ lọ. Ẹ̀rí wọn á jẹ lọ ńgbà bóyá wọn ó tún jẹ wá, wọn wà sùn nínú àgọ́ ara ènìyàn èyí tí ó ní ẹ̀mí tó sì mí lọ́wọ́ tí ètí ìkú. Ẹ̀rí póga irú ìránṣẹ́ Ọlọ́run wo ló lè gbarú ẹ̀ lásìkò yìí? Yàtọ̀ fún ìránṣẹ́ Ọlọ́run, irú ènìyàn wo ló lè gbarú ìdánwò báyìí tí ò ní síwé, àbí tí ò ní máa yọjú lékiri, tí ò ní wò pé òun ò rò pé agbára àdúrà lè kọ́ ọ̀rọ̀ wọn. Agbára àdúrà ká ó ní láìsinmi àti láìsàárẹ̀, ó láàmú képe òun títí tá ikú òun ayé ni. Agbára àdúrà ká ogun tí ń jà yín yẹn lórúkọ Jésù mọ́ lágbára àdúrà ká. Kò torí ẹ̀ fi wèrè pé Ọlọ́run sẹ́, ó sà ń bẹ̀ náà ni Ọlọ́run ṣàánú mi, kò yẹ kó rí báyìí. Ọlọ́run síbẹ̀síbẹ̀ Ọlọ́run fi ọdún kún ọdún rẹ̀, ó fún ní ẹ̀mí tó gùn. Nítorí pé kíni, bí kòkòrò kan bá jáde ní ihò mú tó ń bú ajẹ lọ tó tún padà dé lálẹ́ tó fẹ́ wọ̀sùn, Jóòbù ó láàyè rẹ kọ́nù ibi apálọ̀ máa wọ̀ sí, yóò tún mú, kò torí ẹ̀ pa, yóò tún fi sí ọ̀gángan àyè rẹ̀. Ẹ̀rí yóò fi sí ọ̀gángan àyè rẹ̀ pé ibi tí wọ́n ń gbére
wọ́n ti fi egun ara rẹ̀ wọ́n ti sọ di tó dómùkẹ́ débi pé kò ní agbára tó lẹ̀ ní rógo yín yẹn lò ní orúkọ Jésù mo lóun ni yóò gbèrè tìjú lórí ìrìn àjò ayé yín. ẹ rí èṣù mọ̀ọ́mọ̀ fẹ́ jẹ́ kó gbèrè tìjú ni èṣù mọ̀ọ́mọ̀ dẹ̀wò láti jẹ́ pé kó ba ìrìn àjò rẹ̀ jẹ́ níwájú Ọlọ́run tó fẹ́ràn rẹ̀. gbogbo ẹni tó lè lóun ó mú ìkọlù Ọlọ́run ní ìhà tó lè kọlù Ọlọ́run débi pé Ọlọ́run ò ní nífẹ̀ẹ́ mọ́ ní orúkọ Jésù Ọlọ́run yóò yà yín yà. ẹ̀mí ọba tó pọ̀ nípa àtàbà mo ní yóò yà yín yà. ọba àwọn olúwa mo ní yóò yà yín yà. lórúkọ Jésù mo ní yóò yà yín yà. ẹ ò ní gbèrè tìjú. Ọlọ́run àyà ni yóò sún ayé yín yóò sún síwájú débi gbogbo èèyàn mọ̀ pé iná bá jáde wá ó sì rà ayé rẹ̀. ẹ rí mọ́mì mi dájú yẹn. gbogbo ohun tó sọnù ẹ rí ìjọ kan lọ́lọ́run ṣe ìyá rẹ̀. Ọlọ́run àbádára ọba tó máa mọ̀ ju ọmọ lọ ọba tó pọ̀ ní ipá àti agbára nígbà tí òfin wèrè lọ́wọ́ ó bọ́ sínú ọgbẹ́ ó fa ara rẹ̀ ya ó fásọ ògùn ara rẹ̀ ó fàyà ó bẹ̀rẹ̀ sí sunkún sí Ọlọ́run lọ́rùn. èèyàn mélòó ló lè sunkún bẹ́ẹ̀ sí Ọlọ́run lọ́rùn? èèyàn mélòó ló lè wò pé mo fẹ́ ké pe Ọlọ́run mo fẹ́ kọ Ọlọ́run ní tààrà? ó kànáà bẹ́ẹ̀ ó súnmọ́ Ọlọ́run ó fásọ ara rẹ̀ ya ó bọ́ sínú pẹpẹ ó bẹ̀rẹ̀ sí sọ Ọlọ́run gbà mí Ọlọ́run gbà á. lórúkọ Jésù Ọlọ́run yóò gba ayé yín lọ́gbọ́n tó yẹ ogun àti Ọlọ́run lórúkọ yóò gba ayé yín kúrò lọ́wọ́ rẹ̀ ọba àwọn gba ayé yín kúrò lọ́wọ́ rẹ̀ nítorí pé kí ni ẹ bá ti mọ Ọlọ́run tó súnmọ́ ní òtún àti òdodo tọ́lọ́run sì ti dá a mọ̀ ogun kan kì í borí ayé rẹ̀ ọ̀hà máa ń gbèrè jù wọ́n máa ń mọ̀fọ́ ni. ẹ rí kò fi wèrè pé Ọlọ́run rẹ̀ rárá. tá a bá lọ sínú Job 2 náà ó wà níbẹ̀ dáadáa níbi tí ìyàwó rẹ̀ sọ pé wá ṣẹ́kìnní kò jẹ́ bọ́nú wàhálà kọ̀mọ̀déhùn ọ̀nà tiẹ̀ tó ń bọ́ lọ yẹn ọkàn rẹ̀ pẹ̀lú Ọlọ́run yẹn òun nìkan ló gbẹ̀mílé síbẹ̀síbẹ̀ Ọlọ́run ṣe kíni Ọlọ́run dá lóhùn lórúkọ Jésù Olúwa yóò dá ayé yín lóhùn ní gbogbo ọkàn tó lé lóhùn ó fẹjọ́ yín sun Ọlọ́run láti ṣe yín níbi mo ní kò ní ráyè lórí ayé yín àbí ẹ̀gbọ́n ẹ rí báyẹn ó súnmọ́ Ọlọ́run ó mọ Ọlọ́run ní òtítọ́ àti òdodo Ọlọ́run sì wọ inú ayé rẹ̀ ó sì tún ayé rẹ̀ ṣe ó ní bí ìpín mi bàbúrú o Jésù sọ ọ́ dayọ̀ fún mi o torí pé èṣù ló mú ìpín rẹ̀ ló fẹ́ sọ di búburú ṣùgbọ́n Ọlọ́run mú ìpín yẹn ó yí padà ó sọ di rere lórúkọ Jésù ìpín ayé yín láti wákàtí ọ̀wẹ̀ lọ́mọ ni yóò di rere lónìí. ẹ rí gbogbo nǹkan rẹ̀ tó ti sọnù ó ṣe kí ni Olúwa wá dá padà ní ìlọ́po gbogbo tó ti bọ́ sọnù nínú ọwọ́ yín gbogbo tó ti bọ́ sọnù nínú ayé yín lórúkọ Jésù Olúwa yóò dá padà ní ìlọ́po nítorí pé ẹ bá ti mọ Ọlọ́run tí Ọlọ́run náà mọ̀ yín tẹ́ ẹ sì mọ̀ ní òtítọ́ àti òdodo lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú ohun tó yẹ yín ayé yín lórúkọ Jésù Olúwa yóò ṣe fún yín. ẹ rí báyẹn àfi kéèyàn súnmọ́ Ọlọ́run kọ́lọ́run mọ̀yàn tọ́lọ́run ọba mọ̀yàn èèyàn gbé o lórúkọ Jésù a ò ní gbé nínú ayé nítorí pé kíni a ti mọ Ọlọ́run sì ti mọ̀ wá lórúkọ Jésù a ò ní dẹni ìtanù gbogbo ojú ọkàn tó ń wò mí lórúkọ Jésù mo láì ní gbèrè ìtìjú gbogbo ohun mi ò mọ̀ rí mo ní kò ní fọ̀ sí nítorí pé ẹ̀yin náà ti mọ Ọlọ́run ẹ súnmọ́ Ọlọ́run wákàtí tẹ́ ẹ fi sílẹ̀ láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run náà wákàtí ni owó tẹ́ ẹ ń rà tẹ́ fi ń wò náà wákàtí ni nítorí pé ẹ mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì ní agbára kódà ó mú ju idà olójú méjì lọ gbogbo agbára kágbára ètí ènìyàn ló máa lóhun ó lò lórí ayé yín láti fẹjọ́ iṣan tí ó ṣe yín níbi tàbí fẹjọ́ iṣan tí ó bà ayé yín jẹ́ tàbí fẹjọ́ iṣan tí ó pa yín lára ní orúkọ Jésù Ọlọ́run ò ní gbà fún un. ṣe rí pé ìgbésí ayé ènìyàn ìgbésí ayé ìsìn kò gbọ́dọ̀ dàbí ìgbàanì àwọn ọmọ sì wọn ó ti ṣe Ọlọ́run kódà wọn ó ti sọ̀rọ̀ òdì sí abẹ́rí ṣùgbọ́n nígbà náà wọ́n dúró ti Ọlọ́run ni wọ́n dúró ti Ọlọ́run wọ́n dúró tì í ní tẹ̀mítẹ̀mí ní taratara wọ́n máa ké pé lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú ìwọ ojú ọkàn tó ń wò mí ní orúkọ Ọlọ́run alààyè mo lẹ́ẹ̀ ní gbèrè tìjú ohun tó yẹ yín ayé yín ní orúkọ Jésù Ọlọ́run yóò ṣe fún yín mo lóhun tó yẹ yín yògo yín Olúwa yóò ṣe fún yín. ẹ rí èṣù ó ní agbára láti sọ pé òun fẹ́ máa dán ènìyàn wò
ṣùgbọ́n nípasẹ̀ agbára Ọlọ́run ò ní gbà fún gbogbo agbára kágbára tá a rí nínú Ọlọ́run alààyè tí ò lè sọ̀rọ̀ nípa ògo Ọlọ́run lórúkọ Jésù mo ní kò ní ráyè lórí ìṣògùnlógo yín ògo yín yẹn ẹ̀yin lẹ́ lò ẹ sì lò tẹ àlàáfíà tàlàáfíà pẹ̀lú ara tó péye ni bọ́lọ́run ṣe ní kó dẹ̀wò nítòótọ́ àti òdodo síbẹ̀síbẹ̀ ẹ rí ó fẹ́ bà ayé Jóòbù jẹ́ àpáta ayérayé lórúkọ Ọlọ́run alààyè mo ní ohun tó yẹ ayé yín yẹ iṣẹ́ ìránṣẹ́ yín Olúwa yóò ṣe fún yín ọba àwọn ọba mo ní yóò ṣe fún yín akọ̀mọ́tì ìkàlẹ̀ yìí mo ní yóò ṣe fún yín Ọlọ́run àwọn Ọlọ́run mo ní yóò ṣe fún yín ẹ̀rí pé lójú ẹni tó lè gba nǹkan yẹn mọ́ra lásìkò tí a wà yìí àpáta ayérayé ó lójú ẹni tó lè gbarú ẹ̀ mọ́ra wòlíì wo ló lè dúró wòlíì wo lè dúró kó ní kírú ogun tó ṣẹlẹ̀ sí Jóòbù òun kó sì ṣẹlẹ̀ Ọlọ́run má jẹ́ á rí ìpè wo ní gbà fún wa bẹ́ẹ̀ ẹ̀rí nítorí pé kí ni ìránṣẹ́ yẹn ó dúró pẹ̀lú Ọlọ́run rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé Ọlọ́run sọ pé máa lọ dán ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ nìkan òun ò fi lọ́wọ́ kò dé bí ẹ̀rí rẹ̀ tó tọ̀ aláwọn kòkòrò yẹn wọ́n tún jẹlọ nígbà bá tún jẹdé tó bá sì náà tiẹ̀ wọ́n ti kálukú ní yàrá lọ́n ti ní pálọ̀ ẹlòmíràn ní sẹ́fọ̀tẹ̀ ní fúlà lára Jóòbù nínú àìsàn ẹ̀rí kó ga kálukú ti self-contained ara wọn nígbà tí mi bá gbé kamòdò ní bá bọ̀ ní tó ṣìnà létí ẹ̀ Jóòbù ó tún mú yóò ní ọ̀rà ilé irú máa ń palọ̀ lọ́fẹ́ wọ̀hún self-contained ní yàrá ètò ọ̀rà ó kúrò aláìsanwó ni ẹ̀rí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò tún torí ẹ̀ fi wèrè pé Ọlọ́run kan náà bẹ́ẹ̀ ó fa aṣọ ara rẹ̀ yá ó wọnú pẹpẹ Ọlọ́run alààyè ó lọ sọ fún Ọlọ́run pé Olúwa gbà mí nítorí ogun tó dé yìí ogun yìí ó pọ̀ ju agbára mi lọ ṣùgbọ́n wọn nítorí ẹ̀ fi wèrè pé ọ́ bó tiẹ̀ jẹ́ pé aya rẹ̀ fẹ́ mú kọsẹ̀ kò torí ẹ̀ dáhùn kó tó pé òun ó pe wèrè òun ó fi pe Ọlọ́run rẹ̀ irú ìránṣẹ́ Ọlọ́run wo nírú ẹ̀ lè ṣẹlẹ̀ nínú ayé àwọn tí ò tiẹ̀ tí ìrìn tó tónù tí wọ́n ti ń gba mọ́tò lọ́wọ́ ọmọ ìjọ wọn lòlúwa fẹ́ lò wọ́n wàá gbà tó wọ́n tún lọ tà àwọn míì sọ pé gbogbo dúkìá rẹ̀ gbogbo àkáǹtì rẹ̀ Olúwa ní ibo lolúwa ti wí bẹ́ẹ̀ ẹ̀rí pọ́gbẹ́nu tán ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn tó dúró de Olúwa wọ́n ní wọ́n dàbí òkè Síónì èyí tí ẹnikẹ́ni tí ò ní lè ṣí nídìí ajé dúró ti Ọlọ́run ẹjẹ́ àmọ́ Ọlọ́run tá a ṣe torí ewu ìgbà kẹ́yìn ló ti wà yìí màmá bàbá ewu ìgbà kẹ́yìn láti dé yìí ẹ rí gbogbo àwọn ìròyìn burúkú àwọn ìròyìn tí ò dáa èyí tí ò ṣe máa gbọ́ nínú etí èyí tí ò ṣe máa sọ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n sọ níbo ni wọ́n ti rí gbogbo ẹ̀ nínú Bíbélì tí wọ́n ń gbé kiri tí wọ́n ń pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run èyí tí ò yẹ kí etí máa gbọ́ èyí tí ò yẹ kó máa sọ nípa rẹ̀ gbogbo wọ́n ṣe yánmọ̀yánmọ́ gbogbo wọ́n ṣe ìwà tí ò da ìwé rí èyí tí wọ́n tún máa fi Jésù pa nípa rẹ̀ ṣé irú ìdánwò tó dé bá Jóòbù pẹ̀lú bó ṣe mọ Ọlọ́run tó súnmọ́ Ọlọ́run tí Ọlọ́run mọ̀ tó mọ̀ ní ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ ní ẹni tí Ọlọ́run fẹ́ tínú rẹ̀ dùn sí jù ǹjẹ́ àwọn lè rí ìdá kan nínú rẹ̀ wọ́n ní ti bọ́ọ̀n owó tiẹ̀ tó ti fẹ́ máa fọwọ́ ọmọ ṣògùn owó ni nítorí wọ́n máa ń lépa ọmọ kiri láti jẹ́ pé wọ́n fi tẹ́lẹ̀ kankan ní kí ló dé níbo là ń lọ́mọ là ń gbé ilé ayé lọ́mọ là ń gbé ilé ayé dé níbo là ń dùn sí ga ó ní aṣiwèrè ń kó ọ̀rọ̀ ọjọ́ láìmẹ́ni tí ó ṣe kíni láìmẹ́ni tí ó lò ó àpáta ayérayé mo ní lórúkọ Jésù àwọ́de ilẹ̀ lérí tiwa ni nítorí pé kíni gbogbo agbára tá a rí inú Jésù ni wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ nísìnyí bí wọ́n sì ṣe ń lò yẹn ẹlòmíì nígbà tí wọ́n bá tò ní torí kálukú ó tò lẹ́yìn tó bá tó ń ké pè náà ni ẹlòmíì Jésù ó dìjú bẹ́ẹ̀ pé àní mi ò mọ̀ rí kódà má fọwọ́ kàn mí mọ́ súnmọ́ yìí sàkà wọn ò tiẹ̀ lédè sàkání rẹ̀ nítorí pé kíni Ọlọ́run gan ò mọ̀ wọ́n iṣẹ́ ọwọ́ wọn gan ò mọ̀ wọ́n torí pé kíni àwọn ènìyàn inú ayé gan ti ń rí wọn pé wọn kì í ṣe ènìyàn Ọlọ́run èyí tí wọ́n gbé lọ́wọ́ bóyá dictionary ni wọ́n kàn fi ẹ̀yìn Bíbélì sí ẹ̀yìn rẹ̀ ni níbo là ń lọ tá a rí ọkọ̀ gan náà ẹ wo ẹrú tó ṣẹlẹ̀ sí Jóòbù yẹn ẹni tí ò súnmọ́ Ọlọ́run tó bá wí bẹ́ẹ̀ rí pé ìdí ó ti jẹ́ tán ìdí ó ti jẹ́ yóò ti bàjẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tó mọ Ọlọ́run tó súnmọ́ Ọlọ́run tó tẹ́ pé Ọlọ́run mọ̀ ó jẹ́ ẹni tí inú Ọlọ́run máa ń dùn sí bó tiẹ̀ jẹ́ pé ìjọ kan lè ṣúfi bà gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ ó bà iṣẹ́ yẹn jẹ́ ó wó gbogbo rẹ̀ ó sì pa ọmọ ẹ̀mẹ́wẹ̀wà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún rí ojú rere Ọlọ́run ó bá yà bọ́ sí pẹ̀pẹ́ ó fásọ lékè ara rẹ̀ ó fàyà ó faṣọ ara rẹ̀ ya ó súnmọ́ Ọlọ́run pé Ọlọ́run gbà mí ogun tó dé yìí ogun yìí ó pọ̀ ju ara mi lọ ṣùgbọ́n Ọlọ́run mo mọ̀ pé ò ń bẹ láàyè torí àìkú àìsá àìdìbàjẹ́ ni ọ́ Ọlọ́run gbà mí lọ́wọ́ ogun yìí Ọlọ́run kò gbà á ó fi ọjọ́ kún ọjọ́ rẹ̀
lórúkọ Jésù àwa tá a gbé ìyè lọ́wọ́ tí kì í ṣe iyebíye owó tí wọ́n ná torí iyebíye làwọn ń wá kiri, wọn ò gbé ìyè lọ́wọ́. Àwa tá a gbé ìyè lọ́wọ́ pé ìyè ni tiwa ní ìjọ kẹyìn, ìyè náà la ó sì rí lórúkọ Jésù. Mo lá ò ní gbèrè tìjú. Ọmọlọ́lá ò, mo lé a ò ní gbèrè tìjú. Olóyè a ò ní gbèrè tìjú. Àpáta ayérayé, mo ní ìjọ yín ní orúkọ Jésù, wọn ò ní gbèrè tìjú. Ẹjá mọ tá à ń sìn, ẹjá mọ ní tá à ń ké pè, ẹjá mọ ní tá à tẹ̀lé. Ìjọ mọ̀ wá. Ìbéèrè yẹn ni mò ń béèrè, ṣé Ọlọ́run tá à ń sìn ẹ só mọ̀ wá? Ǹjẹ́ bó ṣe mọ̀ wá, ǹjẹ́ àwa gan nínú ọkàn wa dénúdénú wa, ǹjẹ́ lóòtítọ́ àti òdodo la mọ̀ pé Ọlọ́run mọ̀ wá bí? Tí Ọlọ́run bá mọ Jóòbù ní ogun yẹn bá borí rẹ̀, ogun yẹn ò bá borí rẹ̀ pátápátá, nítorí pé kíni ogun tó wọlé ní ìjọ kan tó sì pa gbogbo ọmọ mẹ́wẹ̀ẹ̀wá, ọkùnrin méje obìnrin mẹ́ta tó sì pa gbogbo àwọn ọmọ, tó fi àwọn ọmọ rẹ̀ tó sì fi dà láàmú ní ìjọ kan, nítorí pé wọ́n ṣe àpéjọpọ̀ oúnjẹ wípé ẹja jẹ àjẹpọ̀. Bó ti jẹ́ pé àmọ́ lọ jẹ́ nílé ara wa lóṣooṣù ní ilé bọ̀dá kínní lókù, ilé ọkù Sam lókù, ilé bọ̀dá Thomas lókù. Èṣù wá mú ìjọ kan láti ba gbogbo nǹkan yẹn jẹ́. Ó ní agbára lórúkọ Jésù. Èṣù ò ní ba iṣẹ́ yín jẹ́. Gbogbo ọkàn tó ń wò mí lórúkọ Jésù, mo léṣù ò ní ba iṣẹ́ yín jẹ́. Iṣẹ́ tí gbogbo ayé ti mọ̀mọ́ yín yẹn ní orúkọ Jésù, àṣedéládé ni yóò jẹ́ lórúkọ Jésù. Ọ̀tá àti ìkẹyìn wọn ò ní ba iṣẹ́ yín jẹ́. Ẹ rí ìkà ní èṣù, ẹ̀mí rẹ̀ olùfisùn ni. Ṣé kò dá Jésù náà wò ni? Nígbà tó parí 40 ọ̀sán àti 40 òru, wọ́n lọ dúró dè. Wọ́n ní bí wọ́n bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, òun rí pé ó gbààwẹ̀, òun sì rí pé ó ti ń bọ̀. Ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ ọmọ Ọlọ́run ni, yọ́yá sọ àwọn òkúta ẹ sọ́ di àkàrà. Jésù wá ń dà pé a kò ní wá nípa àkàrà nìkan bí kò ṣe nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́dà náà orí òkè tó wà yìí bó ṣe ga tó, ọ̀dà bẹ́ sílẹ̀ ń bẹ̀. Bẹ́ sílẹ̀. Ó ní ó pé èdè Jésù àti àwọn áńgẹ́lì rẹ̀ bí wọ́n lọ tẹ́wọ́ gbọ́. Ó ní má ṣe dán mi wò torí pé kí ni Sátánì padà lẹ́mí. Lórúkọ Jésù, Sátánì ètò lòun ọmọ tẹ̀lé iṣẹ́ yín yẹn, ìpè àti iṣẹ́ ìríjú yín níwájú Ọlọ́run, Ọlọ́run yóò dá ayé rẹ̀ padà sẹ́yìn. Ẹ ò ní gbèrè tìjú. Ẹ jẹ́ ká mọ Ọlọ́run tá à ń sìn ní òtítọ́ àti òdodo, torí pé bí Jóòbù ọba mọ Ọlọ́run kọ́lọ́run mọ̀ ni, ogun yóò bá borí rẹ̀ màsà. Mọ́mì mi, dádì mi, ogun yóò bá ṣe kíni, kò bá borí ẹ̀mí ẹ̀ pátápátá. Nítorí pé kíni, ó ti di aláìsàn, ó ti do ní kòkòrò, ewo ara rẹ̀ kọ̀ọ̀kan fẹ̀ tó bọ́ọ̀lù, débi pé ó ti jẹrà, ó ń rùn, débi pé wọ́n fi igi tì débi onílé ọlọ́lá tó ní oríṣiríṣi dúkìá, tó ní oríṣiríṣi nǹkan, tó jẹ́ pé wọ́n wá fi igi tì lọ síbi eérú. Ó kọ́kọ́ máa lọ jẹ́rú, ó ń jẹ́rú tòótọ́, ó sì ń ṣe kíni, ó ń yìrà nínú rẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ṣe kíni, ó dàgbà. Tí a bá lọ wo Job 1-19 yẹn, a ó rí gbogbo dúkìá àti ọ̀rọ̀ tó ní. Ṣùgbọ́n láti 20 to 23 rẹ̀, a ó rí kò torí ẹ̀ fi wèrè pé Ọlọ́run kan rán bẹ́ẹ̀, ó bọ́ sínú pẹpẹ Ọlọ́run alààyè, ó faṣọ lékè ara rẹ̀, ó fàya, bó ṣe fàya, ó ń bẹ Ọlọ́run. Ọlọ́run máa dá ìkólọ rẹ̀ padà. Lórúkọ Jésù, Olúwa yóò dá ìkólọ yín padà. Gbogbo ìkólọ tó ti sọnù nínú ayé yín, èyí tẹ́ lọ́rùn pé kò ní padà yẹn, Ọlọ́run wọ lásìkò yìí, yóò wọ lásìkò lẹ́ǹtì ní orúkọ Jésù. Olúwa yóò dá ìkólọ yín padà. Ọba àwọn ọba Olúwa àwọn ológun yóò dá ìkólọ yín padà lórúkọ Jésù. Ẹ ò ní gbèrè tìjú, ọkàn yín yóò sì balẹ̀. Gbogbo iṣẹ́ yín níwájú Ọlọ́run ní orúkọ Jésù, mo ní kò ní di ìtanù. Ẹni tí iṣẹ́ rẹ̀ wáyé pé iṣẹ́ Jóòbù ó jẹ́ ìtanù níwájú Ọlọ́run ni, ẹ wò ó, Ọlọ́run ó máa wò títí èèta báyìí ni. Ṣùgbọ́n Ọlọ́run ò wò ó sá ń wo èṣù pé òun sáàkú ti sọ fún ọ, òun lòun ní kọ́ dáwọ́ tó tọ́, ṣùgbọ́n má dé bí ẹ̀mí rẹ̀. Ọlọ́run náà wá wo gbogbo ìdánwò yẹn, ó wá wòóyá Jóòbù ó sẹ́wọ̀n, kò torí ẹ̀ sí Ọlọ́run, kódà kò fi wèrè pé Ọlọ́run rẹ̀. Àwọn mìíràn ti fi wèrè pé Ọlọ́run pé ǹjọ́ lè bọ́ sí fáwọn ẹgbọ́n, bó ló ṣe lè rò bẹ́ẹ̀ pé ǹjọ́ lè bọ́ sí fún ọ. Ọlọ́run tó ṣẹ̀dá rẹ̀ sínú ayé, ó ní ètò rere fún ọ, ètò tọ́lọ́run ní tí ọ, ètò rere ni yóò sì múṣẹ, àtúbọ̀tán rẹ̀ yóò sì dára. Nítorí pé kíni, gbogbo ẹni tó lò ó ní ṣe rere yẹn, àìmí sọ fún ọ pé lójú ẹ̀mí rẹ̀ báyìí kò ní kú, kò ní rùn, ó ṣe rere ó sì yára lórúkọ Jésù. Ẹ jẹ́ súnmọ́ Ọlọ́run, ẹ jẹ́ mọ ní ewu ìkẹyìn láwàyí, ìgbà kẹyìn ọjọ́ gan láwàyí. Nítorí pé kíni, ewu ìkẹyìn ti dé. Ẹ rí gbogbo tí ò ṣẹlẹ̀ nígbà ayé àwọn bàbá wa ńlá ń gbọ́. Ẹ rí gbogbo tí ò tẹ́tà lérò nígbà tó mọ bá fẹ́ẹ̀lì tó wá wò pé the next thing ni pé kò ń ṣe kíni, kò ń mu poison, kò ń para àwọn ọmọ 500 levels, ó pé òun ṣe kíní kan, òun fẹ́ẹ̀lì, ó wá ń para rẹ̀. Ẹ wo bàtíyà ti nábọ̀ láti nursery school.
ẹ rí pé wù kẹ́yìn ni ìjọ la gbárù ọ̀rọ̀ yẹn gbogbo táwọn wá kéékèèké èmi ò tiẹ̀ gbọ́ gbogbo orú ẹ̀ àbí kidnapper ni àbí àwọn tó ń rẹ́pù ní gbogbo ẹ̀ tá à ń gbọ́ yìí a ò gbọ́ ní ìgbà yìí àwọn bàbá wa a ti wá mọ̀ pé wù kẹ́yìn la wà yìí nígbà tí ìkẹyìn ọjọ́ ti dé yẹn àfi ká máa súnmọ́ ọlọ́run ká máa bí ọlọ́run ká jẹ́ kọ́lọ́run kó mọ̀ wá káwa náà sì mọ̀ ọlọ́run torí tọ́lọ́run bá mọ̀ èèyàn gbé o ọlọ́run mọ Jóòbù ni o ní ó jẹ́ kí iṣẹ́ rẹ̀ kó ṣe kíni kó dìtanù ní ó jẹ́ kó gbèrè tìjú ní ó jẹ́ kó jẹ́ pé ohun ọlọ́run sọ pé mi ò mọ̀ rí ọlọ́run kù wò ó gbogbo ìdánwò gbogbo ẹ̀sán tó ṣe gbogbo bí èṣù ṣe bá gbó nǹkan rẹ̀ jẹ́ ní ìjọ kan ṣoṣo nítorí pé wọ́n ṣe àpéjọpọ̀ tí wọ́n ṣe àpéjọpọ̀ tí gbogbo fámìlì gbogbo àwọn ọmọ rẹ̀ ti àwọn ẹ̀mẹ́wẹ̀wá wá bá bàbá wọn wọ́n wá ṣe o ìjọ yẹn gangan lè ṣùwádà wò ó sì pa ọmọ ẹ̀mẹ́wẹ̀wá ẹ̀rí gbogbo ó ga gan nítorí pé kíni ọmọ mẹ́wẹ̀wá àwọn etí ó ti dàgbà dáadáa gbogbo àwọn ó ti dàgbà nítorí pé kíni Jóòbù kan ti dàgbà ó ti darúgbó gbogbo ojú ìwọ kan tó ń wò mí lórúkọ Jésù àpáta ayérayé iṣẹ́ yín mo ní ayé ò ní bàjẹ́ ìkà làwọn èèyàn wọn máa wọ̀nà láti ba iṣẹ́ yẹn jẹ́ ni mo ní wọn ò ní ba iṣẹ́ yín jẹ́ iṣẹ́ yín ló ń wájú Ọlọ́run àwọn ọmọ níwájú yín ní orúkọ Jésù òun ò ní sọ wọ́n dídàkudà mọ́ yín lọ́wọ́ ẹ rí ṣé kọ̀ọ̀kan já téèyàn gbọ́ tó bá jáyè ẹ̀sìn ni mo mọ̀ wípé bá jáyè ẹ̀sìn ni ilé irú nǹkan bá ń tẹ̀lẹ̀ níjọ́ ìpéjọpọ̀ tí gbogbo èèyàn pọ̀ tí wọ́n sì ń ṣe kíni tí wọ́n ń ṣe àṣejẹ tí wọ́n ń jẹ tí wọ́n mu wọ́n pọ̀ nílùú ìmọ̀rú ẹlẹ́rẹ́ tí wọ́n pẹ̀ nígbà náà tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ kó wá jẹ́ pé jọ́nà lè ṣùwádé ó wá wó òpó ilé bàbá wọn ó wá wó lu àwọn mẹ́wẹ̀ẹ̀wá wọ́n dẹ̀ kú ṣẹ́mú bó ṣe kú ṣẹ́mú yẹn ẹ̀rí pé bá jẹ́ pé ẹlòmíì ni yóò ti tọ́ pé Ọlọ́run o ní tó fi ṣe torí yóò mọ ní tí ó tiẹ̀ mọ jábọ́ lẹ́nu rẹ̀ ò ní dá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò fi wèrè pé Ọlọ́run rẹ̀ ó dúró ti Ọlọ́run ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pé Ọlọ́run ló fún òun ní àwọn ọmọ yìí ẹ̀rí àwọn ọmọ géńdégéńdé kéṣù sì pa wọ́n mọ́ lọ́wọ́ ní ìjọ kan lórúkọ Jésù gbogbo tó jẹ́ ìṣelógo yín èyí tẹ́ ń wò tínú yín dùn yẹn ọ̀tá ò ní pamọ́ yín lára gbogbo tẹ́ ń wò yẹn tínú yín dùn mo ní lórúkọ Jésù èṣù ò ní ìbàjẹ́ ìka ní èṣù ibi tó bá sì dára ló mọ fẹ́ dúró sí iye tó sì dára téèyàn ti láyọ̀ téèyàn ti lógo lé lórí ìyẹn ló mọ fẹ́ bàjẹ́ mọ́ yàn lọ́wọ́ lórúkọ Jésù èṣù àti ìkẹyìn mo ní wò ní ba iṣẹ́ yín jẹ́ ẹ̀rí báyẹn ó ní agbára nítorí pé kíni èṣù ó mọ̀ọ́mọ̀ dúró de jọ́nà pé ọjọ́ kan kú ń bọ̀ tí gbogbo àwọn ọmọ rẹ̀ tí ó ṣe kíni tí wọ́n ó wá sílé bàbá wọn tí wọ́n wá ṣe àpéjọpọ̀ oúnjẹ ẹ̀rí ilé ẹ̀ lè ṣùgbọ́n dúró de pé ọmọ kùtì ẹ̀ ti fẹjọ́ rẹ̀ sùn Ọlọ́run tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ Ọlọ́run náà sì sọ pé ẹni tí bá fẹ́ ṣe kí n lọ sí ṣùgbọ́n kí n mọ̀ mọ́wọ́ débi ẹ̀mí rẹ̀ ó fi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe Èṣù fi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ lórúkọ Jésù Olúwa yóò jẹ́wọ́ agbára rẹ̀ nínú ayé yín ọ̀tá àti ìkẹyìn wọn ni wọn ò ní ba iṣẹ́ yín jẹ́ iṣẹ́ ìṣológo èyí tí gbogbo ayé mọ̀ yín ní orúkọ Jésù wọn ni wọn ò ní bàjẹ́ lórúkọ Jésù ògo yín ẹ lò títí dòpin ayé yín ni ọ̀tá ò ní lágbára lórí ayé rẹ̀ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ ká lọ nínú àdúrà ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà mí Ọlọ́run mo dúpẹ́ mo yìn ọ́ bàbá mo gbé ọ̀gá tó ṣàánú rẹ̀ dúró lẹ́lẹ́ ó ní ìdí tó sì fi dé mi àti yín sí Ọlọ́run mo gbé ọ̀gá Olúwa gbọpẹ́ wa àdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run gbọpẹ́ mi bàbá gbọpẹ́ mi ọmọ gbọpẹ́ mi lórí àwọn ọmọ bàbá gbọpẹ́ ọmọ gbọpẹ́ ẹ̀mí mọ́ gbọpẹ́ ọba tí ò jẹ́ wà láì dààmú kódà pọ̀ máa yọ̀ fún mi Olúwa gbọpẹ́ mi Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà yẹn mẹ́sàn-án la máa kọ́kọ́ gbà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ẹja sọ fọ́lọ́run Ọlọ́run gbà mí má jẹ́ kéṣù àti ìkẹyìn má jẹ́ ó baṣẹ́ mi jẹ́ iṣẹ́ tí mo fàárọ̀ mi ṣe má jẹ́ kéṣù àti ìkà má jẹ́ wọ́n bàjẹ́ mọ́ mi lójú má jẹ́ wọ́n sọ wọ́n di ìkorò mọ́ mi nínú ayé mi má jẹ́ kí iṣẹ́ ọwọ́ mi àti àwọn ọmọ mi tó jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe má jẹ́ wọ́n sọ di ìkorò mọ́ mi lójú àdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù iṣẹ́ mi iṣẹ́ àwọn ọmọ mi ní tí mo kọ́kọ́ jírí tí mo jí ṣe ní orúkọ Jésù má jẹ́ wọ́n sọ wọ́n dìkorò má jẹ́ wọ́n dìkorò mọ́ mi lójú má jẹ́ ọ̀tọ̀ bà wọ́n jẹ́ má jẹ́ kọ́ bà wọ́n jẹ́ Ọlọ́run ṣàánú fún mi Jésù Olúwa wa àmín àmín ìwọ ojú ọkàn tó ń wò mí àpáta ayérayé lórúkọ Jésù iṣẹ́ yín ètí ẹgbẹ́ lọ́wọ́ yẹn ọ̀tọ̀ ò ní sọ dídá dáadáa nítorí kàlẹ̀ yan wọ́n máa ń dán èèyàn wò ni ìránṣẹ́ Ọlọ́run ní Jóòbù wọ́n mọ̀ọ́mọ̀ dánwò ni irú ìdánwò yẹn àwọn ọmọ sí àlè rárá tá ìgbé lórúkọ Jésù ìdánwò ibi ò ní wọnú ayé wa kò ní wọnú ìjọ wa wọn ò ní fi ìjọ wa wọn ò ní fi dà wá láàmú ẹ jẹ́ sáré sọ fún Ọlọ́run ní ìgbà kẹta Ọlọ́run gbà mí lọ́wọ́ ìdánwò ayé ẹni tí mo ò dánwò ẹni tí mo fẹjọ́ rẹ̀ sùn wọ́n jẹ́ fẹjọ́ mi sùn ká gbogbo ẹ̀mí olùfisùn Ọlọ́run gba agbára lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀mí olùfisùn Ọlọ́run fàyè mi sùn Ọlọ́run gba agbára lọ́wọ́ rẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára náà Jésù agbára gíga Jésù gbogbo ẹ̀mí olùfisùn ní orúkọ Jésù Olúwa gba agbára lọ́wọ́ wọn bàbá gba agbára lọ́wọ́ wọn ọmọ gba agbára lọ́wọ́ wọn ẹ̀mí gba agbára lọ́wọ́ wọn
ọlọ́run dójú tì ẹ̀mí olùfisùn nínú ayé mi jésù olúwa wa àmín 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 lórúkọ jésù. àdúrà kẹrin já lọ sọ fún ọlọ́run olúwa gbórí mi sókè jù bí tí mo wà yìí lọ ọlọ́run gbórí mi sókè ọlọ́run gbórí Jóòbù sókè àní gbogbo ìbákasí àwọn ẹ̀sìn rẹ̀ gbogbo wọn ẹgbẹ̀tàdínlógún oríṣiríṣi àwọn orúkọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ní àwọn ìbákasí ẹ̀sìn àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti àwọn àgùntàn rẹ̀ nǹkan ọ̀sìn àlọ́lọ́lá ni débi pọ́ ní ọlá débi pé ìpéjọpọ̀ òun àtàwọn ọmọ ẹ̀ lásán wọ́n ní wọ́n tún ju odidi ìlú mìíràn lọ ẹ̀rí pọ́ga wọ́n ní wọ́n ju odidi ìlú mìíràn lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nípasẹ̀ pé nǹkan rẹ̀ dára yìí wọ́n kojú bọ̀ ọlọ́run gbà mí èèyàn bí mọ́jọ kojú bọ̀ iṣẹ́ mi mọ́jọ wọn bà iṣẹ́ mi jẹ́ mọ́jọ wọn lágbára lórí ayé mi gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára gíga jésù èèyàn bí olùfisùn ibi mọ́jọ wọn lágbára lórí ayé mi lórí ayé àwọn ọmọ mi lórí ayé ọmọ ṣàánú mi ọmọ olúwa gbà mí àwọn ọmọ ìjọ mi mọ́jọ wọn ráyè lórí ayé wọn torí bí orí bá ti ń bàjẹ́ ẹsẹ̀ gan ó ti ní ṣòro nǹkan gbọ́dọ̀ sórí níbi yóò ṣe ẹsẹ̀ ara àwọn ọmọ ìjọ rẹ àwọn ọmọ rẹ ń lo lórí àtẹsẹ̀ rẹ torí pé àwọn ni wọ́n máa pèpè ọ́ àwọn ni wọ́n náà máa pè ńgbà tó o bá lágbára mọ́ kì í ṣe bá ṣe wẹ̀ látúnṣe wà ṣùgbọ́n ńgbà tí o bá sí okun àtàgbára mọ́ àwọn tí wọ́n rí mọ́ wa rèé ọlọ́run gbà mí wọ́n jẹ́ wọ́n sọ àmọ́ mi dáadáa wọ́n jẹ́ wọ́n sọ àmọ́ mi di ìkorò mọ́ mi lójú torí ẹlòmíràn ìkorò ni wọ́n ti sọ àmọ́ rẹ̀ dà wọ́n ti gbé tí ọmọ jẹ wọ́n ti gbélé lọ́wọ́ ó wá ń dààmú ó ń gbàdúrà ó lóun ò rí paṣẹ àdúrà ọlọ́run gbà mí ayé àwọn ọmọ mi gbà lọ́wọ́ ìkorò ayé ni mọ́mì mi dádì ìkorò ayé ni ìkorò ayé tí ọ̀tá fi ayé àwọn ọmọ mi sí ọlọ́run jẹ́ ayé mi gbà kúrò jẹ́ ayé àwọn ọmọ mi gbà kúrò ó yẹ fún àwọn ọmọ mi ní ìfọ̀kànbalẹ̀ ẹ jẹ́ àgbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ó yá jẹ́ ayé àwọn ọmọ mi gbà lọ́wọ́ ìkorò tí wọ́n fi sí wọn lẹ́nu ìwọ ni wọ́n fi sí lẹ́nu ìwọ ni wọ́n máa fún pé kọ́ máa jẹ torí wọ́n ti mọ̀ pé táwọn bá ti gbé èèyàn lé lọ́wọ́ yóò dìbò kátà sínú ayé rẹ̀ ó yá mú ìkorò kúrò nínú ayé wọn ṣàánú mi jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹlẹ́ẹ̀karùn-ún á lọ sọ fọlọ́run ó lè jẹ́ ọkọ tiẹ̀ ìní wọ́n máa fún ní korò láti jẹ́ kọ́kọ́ máa fi dààmú rẹ̀ ó wá dàbí àgbàna gbogbo tó bá ti pa ìní òkò ní ọlọ́mọ fi mú kú ní ọmọ fi ta tẹ́tẹ́ ní ọmọ fi ta wàhálà ọlọ́run gbà ìkorò ní ọmọ máa gbélé lọ́wọ́ ni ogun pé ogun tiẹ̀ rè gbà kọ́ ọmọ nọ́ọ̀sì rẹ̀ ọ̀lọ́ nọ́ọ̀sì wàhálà mọ̀ ẹ jẹ́ sọ fọlọ́run gbogbo wàhálà ìdààmú tí wọ́n máa fi tọkọ mi lọ́rẹ tí wọ́n ní kọ́ máa gbé kiri tí mo wá gbàdúrà tí mo rí pàṣẹ àdúrà ọlọ́run wọlá àsìkò yìí wọlá bọ́lọ́run ṣe gba Jóòbù tó mú ìkólọ rẹ̀ padà ọlọ́run ìkólọ gbogbogbèsè tọkọ mi dásí lọ́rùn ọlọ́run dá padà ó yá mọ́kọ mi kó nu wàhálà ìdààmú àti ìfòró yìí mi ò fẹ́ nu ayé rẹ̀ mọ́ ó yá ṣàánú mi bàbá ṣàánú mi ọmọ ṣàánú mi olúwa ṣàánú mi jésù olúwa àmín ẹlẹ́ẹ̀kẹfà á lọ sọ fún ọlọ́run ẹ jẹ́ sọ fún àdúrà ní àgbàkú ní àdúrà táàlù kú báyà mọ̀ àgbàkú làdúrà ẹ dákun ẹ jẹ́ sọ fọlọ́run ẹlẹ́ẹ̀kẹfà rèé ẹ rí i pé mẹ́fẹ̀ẹ̀fà ó ṣe kíni ó tó pín alẹ́ pín sí méjì alẹ́ pín sí mẹ́ta ọ̀nà méjì ẹ jẹ́ sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára tá a bá yẹ pé ogun ilé bàbá àbí ogun ilé ìyá mi ni wọ́n fi ta ayé mi lọ́rẹ ni wọ́n wá tó ní ká ọmọ mi náà tún kọ̀tínú ogun yìí ọlọ́run má jẹ̀mú ó yá jẹ́ ayé mi gbà gbogbo ogun ilé ìyá ogun ilé bàbá ètò ń bá ìrìnàjò ayé mi kiri ní orúkọ jésù ó yá jẹ́ ayé mi lágbájá ọmọ ti lágbájá ó fọ rẹ sọ àyà ni ìwọ lágbájá ọmọ lágbájá ó yá jẹ́ ayé mi lọ́wọ́ rẹ̀ gbogbo ogun yẹn jẹ́ kó dẹ̀ inú ayé mi àdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára gíga jésù ogun yìí ó ti tó gẹ́ ó yá jàgbá bàbá jàgbá ọmọ jàgbá ogun tí wọ́n fi tọ́ lọ́rẹ ilé ìyá lè bàbá yẹn ní orúkọ jésù ó yá jàgbá bàbá mú ayé rẹ kúrò nínú nkòrò àti ìráhùn jésù olúwa wa àmín 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 lórúkọ jésù méje làwa ń lọ yìí ẹ rí i pé méje náà ni ọjọ́ méje náà lọ́lọ́run fi dálé ayé méje náà ni ẹ rí i pé méje yìí ó pọ̀ gan ọ̀pọ̀ púpọ̀ kò sí ẹ rí ọ̀pá fìtílà méje káàkiri ni ẹ já sọ fọlọ́run olúwa tẹ̀sí ayé mi ọ̀pá fìtílà méje wọ́n máa tẹ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ máa tẹ̀sí òkùnkùn ayé yàtọ̀ sí òkùnkùn tó yẹ ó yá mú òkùnkùn ònà ayé mi mú kó lórí iṣẹ́ mi mú kó lórí àwọn ọmọ mi ó yá mú òkùnkùn ó yá bàwí àdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára gíga jésù olúwa mú ìkorò mú òkùnkùn kó nu ayé mi mú kó nu ayé ọkọ mi mú kó lórí iṣẹ́ mi mú kó lórí ọ̀nà mi ó yá tàn ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ àrọ́jà rẹ jẹ́ ó tàn sórí iṣẹ́ mi jésù olúwa wa àmín 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 lórúkọ jésù àdúrà kẹjọ rà lọ sọ fún ọlọ́run ṣàánú mi jẹ́ kọ́rọ̀ mi ṣàjújọ gbogbo bó ṣe bí ìrìn àjò ayé mi ṣe fọ́nká yóò nítumọ̀ yìí ti fẹ́ bẹ́ẹ̀ ná ayé mi mọ́ ó yẹ mo fẹ́ káyé mi kó nítumọ̀ kọ́dé tó parí mo fẹ́ gbogbo tó ti sọnù ná ayé mi ó yá kó dá padà gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára gíga jésù gbogbo tó sọnù ná ayé mi olúwa dá padà bàbá dá padà ọmọ dá padà ẹ̀mọ́ dá padà ọlọ́run má jẹ́ mo yẹ dá padà
gbogbo tó ti díbàjẹ́ tí mo rò pé kò lè ṣe é ṣe mọ́ wọ́n lásìkò yìí wọ́n lálẹ́ ti ta wà lọ́wọ́lọ́wọ́ yìí ó yá dá padà ó yá fi mí lọ́kàn balẹ̀ ó yá mú ìkólọ mi ọba tó dá ìkólọ Síónì padà dá ìkólọ mi padà gbogbo tó ti bọ́ sọnù gbogbo tó ti ṣègbé gbogbo tó ti díbàjẹ́ ó yá mú padà bàbá ṣàánú fún mi Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àwa lọ sọ fún Ọlọ́run àdúrà kẹsàn-án náà la fẹ́ lọ nínú rẹ̀ Ọlọ́run gbà mí bàbá gbà mí ìkorò ìní èṣù máa fẹ́ fi sínú ayé Jóòbù ṣùgbọ́n Ọlọ́run wò ó pé ṣe tó ṣe má débi ẹ̀mí rẹ̀ ojú rẹ̀ rí o ojú rẹ̀ kò sí wòlíì tó lè rí kódà kò sí ènìyàn ẹlẹ́ran ara tó lè rírú wàhálà bẹ́ẹ̀ yóò ti bá wọn kódà bí bàbá wọn yóò ṣe kíni yóò ti máa kojú bọlé káàkiri yóò ti máa bá àwọn ìyá yẹ̀mí wò bàbá yẹ̀mí wò yóò ti máa wá káàkiri tí ò sì sí nǹkan kan bí asánú asán òfónú òfóni àfi àdúrà kó o fẹnu rẹ béèrè lọ́wọ́ tó bá ń fẹ́ ó ní kànkùn ó lè ní ó sì sílẹ̀ fún ọ ó ní béèrè ó lè ní ó fi fún ọ a ó wá kiri àdúrà ni tá a mọ ibi tí àdúrà ti ń gbà gidigidi ọ lọ sọ fún Ọlọ́run àdúrà kẹsàn-án náà là ń lọ́nu rẹ̀ Ọlọ́run gbà mí Ọlọ́run kọ́dún ètò parí má jẹ́ wálé ayé bẹ́ẹ̀ mo fẹ́ ní àkójọpọ̀ ohun rere èyí tí wọ́n lè tọ́ka sí nínú ọdún yìí kọ́dún ètò parí Olúwa ṣàwárí rẹ̀ bàbá ṣàwárí rẹ̀ gbogbo tó ti sọnù tó ti bàjẹ́ yẹn tó ti òkú tẹ́mi láròkọ èjì dìde Ọlọ́run jẹ́ ayé Jóòbù dìde padà gbogbo tó ti kú gbogbo nǹkan ọ̀sìn rẹ̀ gbogbo tó ti sọnù gbogbo tó ti dìbàjẹ́ síbẹ̀síbẹ̀ Ọlọ́run dá ìkólọ rẹ̀ padà ọba tó dá ìkólọ Síónì padà ó dẹ̀ kọ́ sí Jóòbù padà gbogbo nǹkan rẹ̀ ó wá fi ọjọ́ kún ọjọ́ rẹ̀ ẹ̀mí rẹ̀ wá gùn ó wá rí ọmọ ó tún rí ọmọ ẹgbẹ́ á lọ sọ fún Ọlọ́run ṣàánú mi Ọlọ́run gbà mí igbó òkúrò tí mo ti ń gòtù lórí ìrìn àjò ayé mi gbogbo òkúrò tí mo ti ń rìn káàkiri tí mo rò pé ilé ayé mi ti tán ní orúkọ Jésù Olúwa tún ayé mi ṣe bàbá tún ṣe ọmọ tún ṣe ẹ̀mọ́ tún ṣe ó yá mú ìkorò kúrò nínú ayé mi jẹ́ lè yàn jẹ́ lè gbé ọ̀gá Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹjẹ mọbìnrin ẹjẹ sáré gba mẹ́ta míì ẹjẹ sọ fọ́lọ́run Olúwa o Ọlọ́run ọdún yìí ti ń lọ ẹrí pósù kẹta ti ń lọ ó ti fẹ́ dá mi ó ti kọjá àdájì gan ẹjẹ sọ fọ́lọ́run Ọlọ́run gbà mí oṣù kẹta mọ̀ tó ti ń lọ lórí iṣẹ́ mi lórí ọ̀nà mi lórí ìwé ìgbélù tí mo fẹ́ gbà yẹn nílùú èyìnbó lórí lẹ́tà tí mò ń kọ pé mo fẹ́ níṣẹ́ lórí ogun tí ń bá ayé mi fínra yẹn Ọlọ́run mú kúrò Ọlọ́run fi mí lọ́kàn balẹ̀ ó yá mú mi já gbangba gbogbo kọ̀rọ̀ ẹ ti sú mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù gbogbo kọ̀rọ̀ ẹ ti sú mi ó yá mú mi já gbangba Ọlọ́run mú mi já gbangba mú kò ní ipò kọ̀rọ̀ yìí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ìwọ arábìnrin tó ń wò mí ò ń wò pé ó ti tó gẹ́ ọkùnrin ń gbé lágbètì ni ẹ yá sọ fọ́lọ́run báyìí púpọ̀ ogun ẹ̀kú eégún tí wọ́n gbé wọ ayé rẹ pé kò sẹ́ńtì mẹ́ńtì bẹ lábẹ́ rẹ̀ ní tí wọ́n gbé wọ̀ ọ́ ni ẹ̀kú burúkú tí wọ́n gbé wọ̀ ọ́ yẹn èyí tí gbogbo èèyàn fi ń wọ̀ wọ́n bá tún rí ọgọ́ ọmọ pé arúgbó lélẹ̀ èyí sarúgbó àgọ́ burúkú tí wọ́n gbé wọ̀ ni Olúwa bá ń bọ́ àgọ́ ìbànújẹ́ kò nu ara mi àgọ́ mọ́ṣẹ́rẹ́rẹ́ tí wọ́n gbé wọ̀ mí yìí ó yá bá bọ́ kúrò ó yá fi àgọ́ tuntun sínú ara mi ó yá fi àgọ́ tuntun sínú ara mi ó yá gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù ọ̀rọ̀lá Jésù àgọ́ ìbànújẹ́ tí wọ́n gbé wọ ayé rẹ yẹn lórúkọ Jésù Olúwa yóò gbà kúrò ó yá bọ̀ dànù Ọlọ́run fi náà ṣe ó yá àgọ́ rere ó yá kó gbé wọ̀ ọ́ dádì ogun àìsàn tí ń bá yín fínra yẹn ó ti tó gẹ́ bọ̀dá mi ogun àìsàn tí ń bọ́mọ rẹ fínra yẹn gangan ó ti tó gẹ́ ẹ jẹ́ sọ fọ́lọ́run ó yá fọwọ́ lé bí tó ń da ayé rẹ̀ láàmú bó bá jẹ́ nípa orí ni nǹkan náà wà bó bá jẹ́ nípa ìgbáyà rẹ̀ ni bó bá jẹ́ pé nípa ọkàn rẹ̀ ni bó bá jẹ́ pé inú rẹ̀ ni nǹkan yẹn wà tó jẹ́ pé ó ń dààmú rẹ̀ ó yá fọwọ́ lé ó yá sọ fọ́lọ́run gbogbo tí ń dààmú wọ ọmọ ẹ̀ ìwọ sọ dárúkọ rẹ̀ bọ́ ọba morúkọ tí wọ́n pè ó yá pè é ó yẹn wípé kó fayé ọmọ ẹ̀ sílẹ̀ wípé kó tó fẹ́ kó ṣẹlẹ̀ ní ayé rẹ̀ ó yá máa sọ fọ́lọ́run ó yá sọ fún ó yá sọ fún ó yá sọ fún lórúkọ Jésù Olúwa yóò fàṣẹ dá ọ lóhùn yín tó olóòfẹ́ nú ayé rẹ̀ mọ́ ní orúkọ Jésù ò ní gbúrò rẹ̀ mọ́ ọkàn rẹ̀ yóò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ó yẹ ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká mú omi wa títòsí tí a ti mú omi wa ó yẹ jẹ́ àgbàdúrà àpáta ayérayé Ọlọ́run ìyanu ìfẹ́fẹ́ ọmọ mi rí àpèjúwe àwùjọ Ọlọ́run májẹ̀mú wa bàbá omi wa rèé ní orúkọ Jésù ó yá wọnú ẹ̀ lọ ọwọ́ ńlá o tó ń domi ayé yín yẹn rú ní orúkọ Jésù ó yá kọ́lọ́run kó bá wí mo nawọ́ mi sókè ní orúkọ Ọba lórúkọ Ọmọ lórúkọ Ìmọ́ ní orúkọ Jésù gbogbo ọwọ́ ńlá
ó tó ń domi ayé irú tó ní kò ní nísinmi Olúwa kó bá ọ̀nà wí ó yá kó bá wí lórí ogun ẹ̀sán lórí péjọ rẹ ń kún tú lórí pé wọ́n fẹnu ẹ̀gán péjọ rẹ ní orúkọ Jésù ó yá kó bá wí lórí ọmọ tí ò gbọ́ràn yẹn Olúwa kó bá wí lórí ọmọ tó ń ṣàìsàn lórí àgọ́ ara rẹ òwò ní diabetes ìwọ ní fibroid ní orúkọ Jésù gbogbo ogun yẹn ó yá kó dàwátì lórí ṣọ́ọ̀bù ẹ ogun gbèsè ti ṣẹ́yọ Ọlọ́run kó mú kúrò ó yá fọwọ́ àánú lé fọwọ́ ṣẹ́gun lé fọwọ́ ìgbéga lé ní wákàtí wà ní orúkọ Jésù ó bẹ̀rẹ̀ sí ráàánú gbà iṣẹ́ rẹ̀ yóò ní dìbàjẹ́ ògo rẹ̀ yóò tàn mo lógo rẹ̀ kó tàn bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á tún gbàdúrà ẹ̀mẹ́ta péré náà ni lórí ọ̀rọ̀ olómi yẹn ni omi ni ẹjẹ́ tún sọ fọlọ́run omi tí mo gbàdúrà sí gbogbo ogun tí ń bá dojú rẹ̀ kọ bóyá wọ́n gbá láìsàn wá sọ́dọ̀ tiẹ̀ ni lórúkọ Jésù ogun ẹ̀sán kó sì dàwátì bẹ́ẹ̀ ni Ọlọ́run mọ̀ọ́mọ̀ igi ló ní wọ́n gbé kí wọ́n fi wá àké jáde wọ́n sì wá àké jáde àké ṣe kíni irin igi sì ń gbé irin jáde nínú òkun yóò gbé gbogbo ogun jáde torí pé kíni ogun yẹn àgọ́ ara rẹ kì í ṣe àyè rẹ tẹ́ḿpìlì Ọlọ́run ni tẹ́ḿpìlì Ọlọ́run kì í sí ìwó kì í dìbàjẹ́ ó yá gbogbo ogun yẹn ní orúkọ Jésù ó yá kó di àwátì nínú àgọ́ ara rẹ lórúkọ Ọlọ́run bàbá lórúkọ Ọlọ́run ọmọ lórúkọ Ọlọ́run ẹ̀mọ́ ní wákàtí ọ̀wẹ́ ó di aṣẹ́gun ó ti di aṣẹ́gun ó ju aṣẹ́gun lọ bẹ́ẹ̀ ni Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹta lọ sọ fún Ọlọ́run ọba tó pọ̀ ní ipá àti Olúwa kó mẹ́sì ni omi tí mo fẹ́ mú yìí gbogbo ogun wèrè tí máa ń ṣiṣẹ́ nú ọpọlọ tó yẹ pé èèyàn lọ ayé ọjọ́ kan èèyàn ò ní ìbànújẹ́ níjọ́ kejì ìbànújẹ́ yẹn wà á dé kí gbogbo èèyàn mọ̀ pé lágbájá nǹkan kan ṣe àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù yóò mú kó nu ara rẹ̀ ní wákàtí ọ̀wẹ̀ gbogbo ẹni ẹ bá sì ti ń bomi fún bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ jọ ọlọ́pẹ́ ńlá ẹ bù fún àwọn tó ní ṣọ́ọ̀bù lórúkọ Jésù ó mọ tàtà jèrè gbogbo ogun gbèsè yẹn yóò di ìfibú lórúkọ Jésù wọn ò ní rí mọ́ bẹ́ẹ̀ ni yóò rí ó yẹ já gbàdọ̀ lẹ́lẹ́kẹta Ọlọ́run má jẹ̀mú omi ó yá sọ domi agbára ìwọ tó sọ mi mára tó sọ di dídùn gbogbo ìkorò tí wọ́n bá ti ń fomi yìí kàn ní orúkọ Jésù ó yá kó máa di ayọ̀ kó máa di ìbùkún ńlá kó wọnú iṣẹ́ wọn kọnú ayé wọn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú Olúwa kó fàṣẹ dáhùn bàbá ó yá kó fi àṣẹ dáhùn ọba àwọn ọba ó yá kó fi àṣẹ dáhùn Olúwa àwọn olúwa ó yá kó fi àṣẹ dáhùn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ mú omi yẹn ẹ sáré mú nínú ẹ sì fi ṣe kíni ẹ fi wọ́n ilẹ̀ ibi ṣọ́ọ̀bù yẹn tẹ̀rù pé ogun gbèsè wà yẹn ẹ fi wọ́n bẹ̀ lórúkọ Jésù ẹ tún gbúrò gbèsè yẹn mọ́ lórúkọ Ọlọ́run àlàyé gbogbo ogun ẹ̀sán yẹn ẹ bù fún ẹni tó ń ṣàìsàn ẹni tó wà lórí wíṣẹ́ ẹ lọ bù fún un tí ẹ bá ti bèrè ṣó ní ìgbàgbọ́ ẹ rí i pé yóò sọ pé ìgbàgbọ́ ń bẹ pẹ̀lú ẹ bù fún un lórúkọ Jésù Ọlọ́run gbogbo ogun ẹsẹ̀ tó ń gbọ̀n yẹn gbogbo ogun ahọ́n tó ń gbọ̀n yẹn gbogbo ogun ahọ́n tí ò sí dìde kó sọ̀rọ̀ yẹn lórúkọ Jésù mo ní yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ jáde yóò jáde bẹ́ẹ̀ mi náà ṣe ń sọ̀rọ̀ yìí Ọlọ́run tó ní ọ̀rọ̀ tó fi sí mi lẹ́nu yóò jẹ́ kó ọ̀rọ̀ ẹnu rẹ̀ kó dáńgájíá bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù orúkọ mi ni ẹ̀rí abániṣe JP tí ó wá láti ilé ìjọ wa Kérúbù Sẹ́ráfù Church ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ Jésù Olúwa yóò fàánú gbà wá Olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò èyí tá a máa mú lọlé ẹ jẹ́ ká máa kà ní alalẹ́ ẹ já wo Psalm 168 fásitì 11 péré ẹ jẹ́ mọ̀ kàtà bá fẹ́ sùn lálẹ́ orin Dáfídì ní 168 11 rẹ̀ péré ẹ jẹ́ ká máa kà tí a bá ti fẹ́ sùn lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ ayọ̀ ètí gbogbo èèyàn fi mọ̀ pé Ọlọ́run bẹ nínú ayé wa lórúkọ Jésù yóò wọnú ayé wa tẹlifóònù nọ́mbà mi kò yàtọ̀ sí bí ó ṣe wà náà lórúkọ Jésù àwọn onígbèrè tìjú tí ẹ bá fẹ́ pè mí fáyà fún ẹ̀bì àdúrà tàbí fún ohun kankan fún ìwádìí kankan ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà 08098093081 lẹ́ẹ̀kan sí 08098093081 fún ẹ̀bì àdúrà ni tàbí fún ìdí kan bóyá ẹ fẹ́ gbóhùn Ọlọ́run látẹnu mi lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú iṣẹ́ yín ètí ayé mọ̀ yín mọ̀ yẹn ní orúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú níbẹ̀ lórúkọ Ọlọ́run àlàyé nígbà tó bá di ijọ́ mẹ́jọ a tún lè mú ọ̀rọ̀ mìíràn wá àti èmi àti ẹ̀yin lórúkọ Jésù a ó wà láyé a ó sì wà láàyè bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ ká gbàdúrà torí à ń lọ sílé náà nìyẹn Ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá gbogbo ojú àtọkàn tó ń wò mí ní orúkọ Jésù ohun tó yẹ yín ayé Olúwa kó ṣe fún yín lórúkọ Ọlọ́run àlàyé ẹ ò ní gbèrè tìjú ọkàn yín yóò balẹ̀ iṣẹ́ yín kò ní di ìṣẹ́ ọ̀nà yín kò ní dàrú
ní orúkọ Jésù gbogbo agbára tí òyìnbó Ọlọ́run alààyè dúró sí ọ̀tá àti ìkà ènìyàn ní orúkọ Jésù wọn ò nílò lórí ayé yín. Ìyábọ̀ Adébóyèjì àbí lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín. Ìyábọ̀dé Adébánjọ òkè ní orúkọ Jésù Ọlọ́run yóò wà pẹ̀lú yín, ọkàn yín yóò balẹ̀, ẹ ní gbèrè tìjú ní ìjọ́ kẹyìn àti èmi àti ẹ̀yin àní dẹni ìtanù, bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o àti ọkàn tó ràn wá lọ́wọ́ àti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní UK èyí tó wà ní Nàìjíríà láti ń gbé ohùn yìí wá sí etí ìgbọ́ wa. Gbogbo ọkàn tó ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù àní gbèrè tìjú, ọkàn wa yóò balẹ̀, gbogbo ohun tó yẹ wá yáyé Ọlọ́run yóò ṣe fún wa ní ìjọ́ kẹyìn. Ewu mi ò mọ̀ rí, ohun mi ò sì tún mọ̀ rí, kò ní wu wá, kò sì ní fọ̀ sí wa, bẹ́ẹ̀ ni yóò rè. Ìjọ́ mẹ́jọ ẹ jẹ́ ká pàdé. Bye.